àdúrà ló yẹ ká máa ṣe fẹ́ni rere bójú wọn bá ti tún rọ́dún tuntun láyé ká bá wọn dúpẹ́ fọ́ba adẹ́dà ká tún wúre ẹ̀mí gígùn kí wọ́n lè gbélé ayé pẹ́ kí wọ́n má ṣe ṣaláìní nínú ara nínú àlàáfíà nínú ohun rere gbogbo kí wọ́n lè máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí wọ́n yàn láàyò. Olórí Oluwatosin Omolola Ọlálẹ́yẹ aya ẹ̀gbọ́n mi ìmùlẹ̀ mi John Paul Ọlánìpẹ̀kun Adeleye ọdún ti tún bá ọ láyé ó bá ọ láàyè ó bá ọ nínú àlàáfíà ara ọ̀rọ̀ wa ò gbẹjọ́ wẹ́wẹ́ kò gba wìsìwìsì rárá bá mi tẹ́wọ́ àdúrà kó o mọ̀ ṣàmì bí mo ti ń wúre. Oluwatosin Omolola Ọlálẹ́yẹ ayé ò ní fọmọ pa ọ́ lẹ́kún ò ní dokú ọ̀sán gangan ò ní dẹni àbùkù láyé bó ti ń dára kò ní bàjẹ́ ìgbéga tó o ní ò tí ì tó nǹkan kan ayé rẹ ò ní dojúrú ò ní sọkún bó o ti tún wọnú ọdún tuntun ìdùnnú òun ayọ̀ ìgbéga àtàṣeyọrí ju tàtẹ̀yìnwá òun ni kó máa bọ̀ lọ́dẹ̀dẹ̀ rẹ aya Adeleye bó o ti ń dùn wá nínú inú tiẹ̀ ò ní bàjẹ́ nígbà kankan orí rẹ ò ní burú torórí edìyẹ ò ní burú kó fẹ̀yìn tiẹ̀ yé dúdú ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dè kó lẹ́ni tó perí ẹ ṣáìdá orí ara ẹ̀ ni ó fi gbé torí níre là á sọ̀rọ̀ àtàrí ire ni fún ọ bó o bá wọlé ayọ̀ ni fún ọ bó o bá jáde ìgbà òwúrọ̀ ló wà yìí ó di dandan kálẹ̀ ó sàn ọjọ́ òwúrọ̀ lọ o ò ní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ o ò ní bá wọn kúkú àjọkú àfi kó o bá wọn dàgbàdàgbà bí ara òwúrọ̀ ariwo ayọ̀ ni lọ́dẹ̀dẹ̀ rẹ lọ́jọ́ gbogbo. Olórí Oluwatosin Omolola Ọlálẹ́yẹ ọdọọdún ni ṣáko ń rúwé ọdọọdún lè rù wá ń wà ṣe bọ́dọọdún ni rúlá ń so lógúnlógún ọdọọdún nìran ìròkó ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ó ti ṣọdún ọdún yìí kádàníwáyé jẹ́ kó o lè ṣẹ̀mí ìsí tọmọ tẹbí tará gbogbo lọ́lá Elédùmarè.